Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Palẹ̀mọ́ wẹ́ẹ̀dì ẹ tó ń bọ̀ lọ́nà àjọ máa ṣe ni. Kọ́sílẹ̀ tálẹ́ ni tó ń ṣe bí ọba lórí ayé rẹ̀ o. Abiola Derinde lórúkọ mi, èmi ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Hunter TV Africa. Ẹ jọ̀ọ́ kí ni ẹ lè sọ ní nǹkan tó jẹ́ ipa tí orin Fuji tó ń kó ní ẹ̀wà? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé orin Fuji is traditional and historical music ní ilẹ̀ adúláwọ̀. Kí gbogbo àwọn hip hop àti kìíní kí ọ̀pọ̀lọpọ̀ wọn tó dé ni orin Fuji ti wà látòrí wéré tó fi tán sí Fuji. So orin Fuji is not kò kí ń ṣe orin téèyàn kan lè fọwọ́ yẹpẹrẹ mú. So and gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a ní láti máa gbé Yorùbá lárugẹ ni. Orin Fuji dẹ̀ wà nínú àwọn orin tó yẹ pé ó sì wà láyé tó dẹ̀ jẹ́ pé òun ló ń gbé ògo Yorùbá lárugẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tó ń kọ́ sí kò sí ìkọkúkọ ni kò sí nǹkan gidi kankan nú ẹ̀. So òun làwa ṣe decide láti choose pé orin tó ń gbé àṣà wa lárugẹ yìí a gbọ́dọ̀ gbé orin yẹn lọ sókè. Torí ọlá ọlá àwọn ará kan tí òun tẹ́lẹ̀. Ọmọ mi oyè ọmọ ẹgbẹ́rún rábà wá o. Torí ọlá ìmọ̀lẹ́ ìrànà mi kan. Wọ́n jẹ́ lọ́mọ, àgbàsọ́dọ̀ lọ́mọ. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Wùmí torí ọlá ló máa lò dé o. Ọlọ́mọdé pẹ̀lú ọ̀rẹ́. Ọmọ mi ó yá kí o mọ̀ gbọ́ pé o ṣe o. Torí ọlá ní ọmọ ọgbẹ́ òṣèlú ọmọ ní ọmọ ọgbẹ́ òṣèlú ọgbẹ́ ọlẹ́fẹ́ ọgbẹ́ ọlẹ́fẹ́ lọ́lọ́ ìdí lọ́dọ̀ ọmọ mi olùkọ́ ọlẹ́fẹ́ ọgbẹ́ ọlẹ́fẹ́ ọ̀rẹ́ rẹ̀ Wùmí torí ọlá ọ̀rẹ́ òdá ẹ̀ lóhùn ní ọmọ ọgbẹ́ òṣèlú ọmọ mi ọyá ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Tí ọ̀sáyẹ̀mí ó ní màmá òun ni ó sanwó tẹ́tí àwọn ọlọ́fun ó ní màmá òun ni agogo mú pé o. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Mo nílò kí n bèrè pé báwo lẹ ṣe wà torí bẹ́ẹ̀ ṣe wà yìí gan lásán ó ti sọ fún mi already pé dáadáa lẹ wà. Ẹ ṣe dáadáa la wà. Ẹ jẹ́ ká rí i. Kí lẹ fẹ́ rí gan? Ẹ jẹ́ ká rí gbogbo aṣọ yìí látòkè délẹ̀ pẹ̀lú bàtà yín gbogbo ẹ̀ ló ta lẹ́nu. Thank you. Ṣé dáadáa lẹ wà? Dáadáa la wà. Mo mọ̀ pé ẹ máa ń láìkì fàájì gbogbo ẹ̀ kí lẹ lérò láti rí lálẹ́. Ẹ̀yin náà ti sọ ẹ ní fàájì rẹpẹtẹ pẹ̀lú King Wasiu Ayinde so Marshal so a máa fi home training díẹ̀ sílẹ̀ a máa ṣe kíni a máa gbé bọ́ọ̀dì. Èèyàn tó ń ṣe sinimá ó tún bọ̀wọ̀ fáwọn tó ti jù ú lọ ó ní Fẹ́tí Àbálógun ó ní màmá òun nìyẹn jẹ́ Fẹ́tí àdà òṣè omi àdúgbò àwọn ti retí ọ̀sáyẹ̀mí èèyàn mi ń bọ́ lọ́mí tọmọ sí o níbo lọ́wọ́ ẹ jẹ́ ká súnmọ́ mi nítòsí. Ọdún ní ìkíjọ́ Wùmí bá ta ìjọ Wùmí torí ọ̀la ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ó yá òbí dúró bí ẹ ṣe. Nígbà tó tó mọ̀ ó ní dúró bí ẹ ṣe. Ó ṣe bí ọmọ nígbà ó ṣe bí ọmọ wọ́n ti sọ̀rọ̀ nígbà ó ṣe bí ọmọ àwọn ohun tó ń bọ̀ òbí dúró bí ẹ ṣe. Agogo òun lábúrò òun ni
Wunmi Toriola. Ṣùgbọ́n lọ́wọ́ yìí eléyìí lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ òun ló ṣe kìíní yẹn fún wa. Àwọn tá a dúró yìí torí pé ó ń gbà wá o. Owó ti gbà wá bọ́dúnkọdù lọ ń gbé wá àwọn eléyìí ò ṣẹ́rú owó. Bímbọ tó bá ti gbórí Atorise àwọn àgbàgbé ẹni káwọn lè tẹ̀wọ́. Bébí bá ti ra àwọn tèmi nígboro òkè mi ti sọ̀rọ̀. Lẹ́yìn tí ọ̀gbọ́n lógun kan ní ìwé ló gbà lọ́wọ́. Kí ni lókèrè ìsúnmọ́ mi lọ kébi. Ìrètí ọ̀sáyọ̀ bí náà, ìrètí súnmọ́ mi ní tòsí o. I'm here with Iyabo Ojo, CEO Ayola Oil and Gas. Kí ni nǹkan tẹ̀lé sọ fún wa nípa orin Alhaji Ayinde Wasiu? Ó máa ń gbé wa débẹ̀ ni ọlọ́run classical music, classical fuji. Ayinde Wasiu àwọn náà gbé náà fi classical wọ́n yí fífújì yẹn padà ó yàtọ̀ sí tàwọn tó kù bí gbogbo mádùnmádùn yẹn ó wà nù ẹ̀ fuji classical, so that's nǹkan tá a mọ̀ wọ́n fún náà nìyẹn. Ẹ̀mí Ọlọ́run ló bá mi sọ̀rọ̀. Ènìyàn mo ní lára ló jáṣọ lọ. Bàbá bójú wọ ènìyàn. Tí o sáré kò. Jerusalem, ṣètì mọ̀ wípé Ọlọ́run ọba. Ẹni ọdún pẹ́pẹ́ láyé, ọpẹ́ ní kódú fẹ́lẹ́ dùn máa rẹ̀ kódú fọ́lọ́run ọba. Ilẹ̀ iṣu. Ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ́ àwọn ọmọ ẹ̀yà gbàgbé. Wípọ́pẹ́ ló yẹ ká máa dún ọlọ́wọ́n bá ojú méjì tí ó gbà lọ́wọ́ wa mọ́bọ́lá òjò káàgbá lára kúrẹ́ ní. Káàmúre káàmú fọlọ́wọ́n bá torí lápò ọlọ́wọ́n bá orí ṣíṣe òdúró atẹniṣe mi atẹniṣe dáadáa ọlọ́wọ́n yìí ọba àdún ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ọbẹ̀ lẹ́kùú kẹ́. Kò ní ohun tí ó gbà lọ́wọ́ wa mọ́pọ́lá òun ló ń fún wa. Gẹ́gẹ́ bí àgbéwò, kálukú ti lọ́jọ́ tí ó wáyé, àjẹtì lọ́jọ́ a máa lọ. Ṣùgbọ́n ká o máa ṣe dandan láyé, ká sì nígbàgbọ́. Elédùmarè Ọlọ́run bá ń bẹ, a máa tú ní lára. Wo ní gbẹ́rù tó wúwo sórí? Wàá láyọ̀, wàá lálàáfíà. Ṣáàtì dúpẹ́ fẹ́lẹ́ tó bá rẹ̀ gbogbo tó o bá rí lára tiẹ̀. Ọlọ́run ṣe 2022. Ó ṣe ọdún ọ̀hún, ó ṣe lọ́dún dáadáa fún wa o. Àrìlò ní ti dáadáa. Ìpín àbúrú nínú ọdún ọ̀hún. Òjò jẹ́ tiwọn mọ́pọ́lá àdúpẹ́ oore. Àtúwọ́ bọ́ sínú tuntun báyìí 2023.
mo fi àsìkò yìí sọ fún yín pé kẹ́ máa wo Kilarigbo TV ṣó ti yẹn ẹ ṣáà mọ̀ ṣé kí n ṣe kinní yẹn fún yẹn mi ní ṣe I won't give the Queen Latifah vibe. God bless you. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but inú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣèyanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán